ìsànàdà sọ́ọ̀lìmìnà wàyà ìmọ̀nù wùlá wàyà ìmọ̀nù wùlá ìsànàdà sọ́ọ̀lìmìnà. ọ̀rọ̀ mi dáwọ́ ẹ̀ ìlànà Ọlọ́run ṣe o ọba tààlà. ẹ kú ilé. ọ̀rọ̀ mi dáwọ́ ẹ̀ ọ̀rọ̀ mi dáwọ́ ẹ̀ ìlànà Ọlọ́run ṣe o ọba tààlà. ìbà fún kábíyèsí Elédùmarè Ọlọ́run ọba mi tó lóhun gbogbo. ọ̀rọ̀ mi dá. ìbà fẹ́ni tó láyé tó lọ́run tó nígbà. Ọlọ́run ṣe o. ìbà fẹ́ni tó lóhun gbogbo náà lórí àwa ẹ̀dá. ọ̀rọ̀ mi dá. ìbà fẹ́ni tó mọ ìpínlẹ̀ ẹ̀dá àti àsìkò ẹ̀dá nínú ayé wa. ìbà fún ẹni tí ó pèlú ayé. ọba ta. ìbà fẹ́ni tó mọ tó fi bẹ̀rẹ̀ ayé àti tí ó gbẹ̀yìn ayé. ẹni mo fi ń ṣèbà pé ẹ kú ilé ní gbogbo lẹ̀kílẹ̀. ẹni mo fi ń kẹyìn pé ẹ kú ilé ní gbogbo bíkíbi tẹ́ bá ti ń láǹfààní àti máa gbọ́ mi tẹ́ tó ti ń wò mí kẹ́tẹ́kẹ́tẹ́. bá a dẹ́dọ̀ Ọlọ́run ọba mi tó lóhun gbogbo. ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun ọba tí ó máa wà ní ìgbà tí èmi àti ọba sí mọ́ ọba tí ó tún máa wà ní generation míì ní ìgbà tí àwọn yẹn bá tún sọ nípa èmi àti ẹ ohun tá a gbọ́ òrùn ò ní ṣe àwọn kan yóò máa gbéyẹ̀wò lọ́jọ́ tá ti kẹrù sọ. nítorí pé ayé ó lọ ní ayé lọ bẹ́ẹ̀ ni ẹni tó ṣẹlẹ̀ ní bíi 2 million bags kò yí ẹnì kankan ohun tó ṣẹlẹ̀ ní bíi 5,000 ọdún sẹ́yìn àwọn tó rí fìrìfìrì ẹ̀ kàn lè máa sọ síra wọn ní. báńkì bàbá màmá. ibi mi àti ẹ wà lónìí rèé òní ní ọjọ́ 5 nínú oṣù kínní ọdún 2022 Ọlọ́run ògo ní forúkọ rẹ̀ ọba tó lóhun gbogbo náà nínú gbogbo ọba tó mú gbogbo náà lórí ohun gbogbo náà ọba tí ń pa ẹ̀dá mọ́ ọba tí ń pa àsìkò ẹ̀dá mọ́ ọba tí ń kó ẹ̀dá yọ nínú ewu ayé ọba tí ń gba ẹ̀dá lọ́wọ́ kádàrá àwọn ènìyàn bí ọba tí ń yí kádàrá ibi síre ọba tó mọ ìgbésẹ̀ tí ẹ̀dá ó gbé tí ó fi jẹ́yàn nínú ayé ọba tó mọ ìgbésẹ̀ tí ẹ̀dá ó gbé ní ìgbà tí yóò mọ sign out nínú ayé ni tí ó mọ sọ pé àwa tún fi fàyè sílẹ̀ ní ó kù sọ́wọ́ yín ìbà rẹ̀ kábíyèsí lẹ́nu ó ní mo fi kín ní ìkànnì Cream Radio Now TV wípé ẹ kú ilé ẹ kú ilé ní gbogbo lẹ̀kílẹ̀ tẹ́ ẹ bá ti ń láǹfààní láti máa gbọ́jọ́gbó àpò ọdún a sì tún kú ìyèdùn nítorí pọ́nì lọ́jọ́ 5 ní inú oṣù kínní ọdún sì ń ṣe kínní ó sì tún ń fẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. ó ti dà mí lójú o ó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ tó bá ń jatọ́. wọ́n á ní ògbólógbó ọdún ti lọ so 2021 ògbólógbó ọdún ó ti bá tiẹ̀ lọ ní 2022 rèé lọ́gbẹ́nu dání. tèmi àti ẹ tó ti ń ṣe kínní tá a tún ti ń to àwọn búlọ̀kù àṣeyọrí ń tá a fẹ́ nínú ọdún yìí. ìsàgbéjẹmọ́wọ́. àwọn ìṣubú wa nínú ọdún tó kọjá lọ́lọ́run tí a tún ti wá ń tò wípé ok bí mo ti fẹ́ lọ́dún yìí rèé kí adẹ́dọ̀ Ọlọ́run ọba mi ó gbà fún mi. máa ń ṣe ìṣẹ́gun àwọn ọmọ ìbùnú àdàmọ̀ kan bá. ni mo fi ń kéyìn pé ẹ kú lẹ́wọ̀n. láti rè é lẹ́. lórúkọ lọ́wọ́ bọ́tìnì mi Fortune àti ìdọ̀ká òní. amójú ẹ̀rọ wa ń bì inú. ilé ìyọlọ́run wá dá. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì pé a kú ọdún a kú àsìkò ọdún ẹ̀mí wọ́ sọ̀pọ̀ ẹ̀. ṣé ti yẹ kí n. Adigun yín náà rí àìbọ̀rọ̀ tí ń kọjá lórí fọ́nrán owó lọ́rùn. kẹrin jígbin ọgbọ́n ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ sójú. tí wọ́n tà sí fún rọrùn ìyẹn ti dájú. ilé ayé fẹ́lẹ́ o bá fún yẹ. Adigun àdá kì í kú lágbẹ̀dẹ ìránkọ̀ kan òbúlẹ̀ tí. sẹ́mẹ̀bà ni. mọ̀nàmọ́ná tó sojú ọ̀run wàrà. Jogbo Ọlọ́run ọba mi ni kì í ṣagbára ẹnìkan. Adigun Kikioro ló kọ́ tèmi ẹ kú lé ní gbogbo lẹ̀kílẹ̀. èrò tó bá ń bẹ̀ lọ́kọ̀ ẹ̀ sọ́mọ́ ayé o ìbùnú àdàmọ̀ ilé ayé tó tó sàdára làwọn tá a bá wáyé wákàtí àdìgún la máa. ohun tèmi àti ẹ bá ń lò nínú ayé lọ́jọ́ tòní. yàrá wọn. jẹ́ ká máa rántí pé ìgbésẹ̀ wa lónìí kó má tako ìgbésẹ̀ wa lọ́la. ọyẹ ká má ṣe. ọ̀nà wa lónìí kó má tako ọ̀nà wa lọ́la. ọ̀rẹ́ lọ́lọ́wọ́. ìrìn àjò tárìn lónìí tí yóò mú pé yóò tún tako wa lọ́la a gbọ́dọ̀ fi ọpọlọ gbé dáadáa ni. ọ̀nà tá a wò wípé ọ̀nà tó yẹ ká rìn rí. tá
a bá rìn tí yóò bá tako ìgbésẹ̀ wa lọ́la ẹ má jẹ́ àrìn ẹ jẹ́ ká gbéyẹ̀wò dáadáa. Adigun ojúde Olúyọ̀lé mò ń lọ. Ohun gbogbo tá a bá ń ṣe ká máa rántí pé àwọn kan yóò yẹ̀ wò. Ohun gbogbo tá a bá ń ṣe ó lè jẹ́ pé nígbà tá a wà láyé tá a wà láàyè òun làwọn àmúṣe ọ̀rọ̀ yìí ọmọ jáde wá fún wa. Ìgbà yẹn láwa máa wò pé èmi mo sì wà ẹ̀ ń bá mọ̀ kí n máa wò ó ẹ̀ ń bá mọ̀ kí n máa kéèyàn máa kábàámọ̀ lórí pé ìgbésẹ̀ tí mo gbé ó kù díẹ̀ káàtó ni. Bí ìkìlẹ̀ ó dàmọ̀ lórí o, bí ìkìlẹ̀ ó dàmọ̀ lórí o. Ẹ sá jẹ́ ká ṣe dáadáa. Ẹ jẹ́ ká gbé Ọba dáadáa. àlàyé Orí tá a bá gbèrú sórí yóò jẹ́ gbàgbé kó wá gbogbo. òun náà láásọ̀ lọ́jọ́ kan. Wà ìlà òkun ìlà òwà ìlú. Adigun ohun tá a bá mọ̀ wà mọ́ra Ìlà ìlà òwà òun láwà débì kan lọ́jọ́ kan lébùté tí wọ́n pè lébùté rẹ̀. òkun ìlà òwà ìlú. Bá a bá wa ń lọ sí èbúté rẹ̀ tá a fẹ́ débùté rẹ̀. Àràmọ́ ìrọ̀ ìlú. Jogbo ìgbésẹ̀ wa kò tún gbọ́dọ̀ ṣe kínni kò tún gbọ́dọ̀ jẹ́ ohun àbámọ̀ fún wa pé ǹbá ti mọ́ rìnrìn yìí Ìlà ìlà òwà àràmọ́. ǹbá ti mọ́ ṣe kínni ǹbá ti mọ́ gbé ìgbésẹ̀ yìí. Ilé yìí kì í ṣe. Adigun orí àtò ètò ìlú Jogbo náà rí ìlú Jogbo ní ibi tí a ti ń kanra wa lẹ́sẹ̀ lórí ìlú Jogbo tí a ti ń lọ́wọ́ agbára léra wa lórí Bàbá olú. ìlú Jogbo tí ọmọ ìlú Jogbo ti ń hùwà bó ti wù ú Olóhùn ẹnìkan. ìlú Jogbo tí kálukú ti ń ṣe ìwà tó wù ú pé kò sẹ́ni tí ò mú un. Bàbá lẹ́kẹ̀. Bá ọ bá wojú ọjọ́ nílùú Jogbo tó wo tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nílùú Jogbo tó wò bí kálukú ṣe ń lògbà àti àkókò lọ́wọ́ nílùú Jogbo orí ń ta àwọn kan ebi ń pa àwọn kan ń ṣe falafolo àwọn kan ń ṣe bíi pé ta ni yóò má wọn àwọn kan ń lògbà bí ẹni pé wọn ò ní lo ìgbà yìí tán mọ́ àwọn kan dúró mbẹ̀ pé àwa la wà ń bẹ̀ kò sẹ́ni tí ó bí ọ́ lérò àwọn kan ń hùwà pé bá a bá ṣe wọn bí àláyé ẹni náà dá tí ó béèrè ọwọ́ wa. Ṣùgbọ́n nǹkan kan wà tí adẹ́rọ̀ Ọlọ́run ọba mi fi ju ẹ̀dá lọ lọ́jọ́ pé ní ọ̀kọ̀ọ̀kọ̀ fi ṣe kí ní ọ̀kọ̀ fi yín wa lọ́lẹ̀ ní ọ̀kọ̀ fi dìré wa nígbà tó bá yín a lọ́lẹ̀ tán ẹni tí kò yẹ kó máa jábánà wa yóò máa jábánà wa nígbà tá a bá sí ń bẹ̀ mọ́ náà ni àṣàrà ìlú kémi àti ọmọ rántí pé ẹsẹ̀ bàtà mẹ́fà náà láyé o. Ṣùgbọ́n nílùú Jogbo a kọ̀ pé ikú ẹnìkan jẹ́ kú nítorí pé ní ìgbà tó bá ṣẹlẹ̀ tán tẹ́ni náà bá lọ ńlá máa rántí àwọn ìwà àbàjẹ́ àwọn ìwà àkà tó ti wù láàrin wa ńlá máa rántí àwọn ṣẹ́ẹ̀bì tí wọ́n ti ṣe àti òwúlò rárá. Mo kí wa lójijì Olúyọ̀lé pé a kú aráfẹ́ra kù bàbá wa ẹni rí tó lọ. Mo kí wa pé ọmọ ṣe o wípé a kú aráfẹ́ra kù. Ọba Saliu Ajé Ògúngúnníṣọ̀ 1. Bàbá darapọ̀ máwọn alálẹ̀. Lọ́jọ́ kejì oṣù kẹ́ni ọdún tá a wà yìí náà ni. Àsàlátù tó pọ̀ fún iṣẹ́. Ọmọ ṣe o. Ẹ jẹ́ ká jọ sàṣà. Ẹ wò ó bí àwọn èrò ṣe pọ̀ ní ọjọ́ tí bàbá kú àtọjọ́ tí wọ́n sì wọ́n gangan tó jọjọ́ náà. Àsàlátù tó pọ̀ fún iṣẹ́. Ẹ wo àwọn èèyàn bí wọ́n ṣe yí po káàkiri òtìbútòrò àgbáyé láti orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí. Lọ́dọ̀ àsàlátù yìí o kọ́. Tí kálukú sì ń sọ àwọn tí bàbá yìí ṣe. Bàbá yìí dẹ́pẹ̀ mọ́ o. Bàbá bá ti mọ́ ta ẹni rẹ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá ò sí ń bẹ̀ mọ́? Ẹ jẹ́ ká jọ sàṣàlátù tó pọ̀ fún iṣẹ́ ńlá. Lọ́jọ́ tẹ́sẹ̀ dábà pé o. Lọ́jọ́ tẹ́sẹ̀ dábà. More music at fujinaija.com. Lọ́jọ́ tẹ́sẹ̀ dábà pé o. Nígbà tẹ́mi àti ọba sí ń bẹ̀ mọ́. Tẹ́sẹ̀ dábà pé. Ìrọ̀lẹ́. Wọ́n máa sọ nǹkan lẹ́yìn mi àti ẹ. Nínú tírà tó wáyé. Wọ́n máa sọ nípa èmi àti ẹ. Ẹ̀là òbí. Wọ́n máa wí lórí èmi àti ẹ. Wọ́n máa sàwọn àlàyé ọ̀rọ̀ kálukú máa sọ igun tó gbà
kángun sí ọ̀nà tó fi gbà jẹ́ èèyàn sí ọ̀nà tó fi gbà wúlò sí ọ̀nà tí ó fi gbà jẹ́ olóore lọ́dọ̀ rẹ̀ ọ̀nà tó fi gbà jẹ́ ẹni ibi níwájú rẹ̀ kálukú yóò wá máa sọ ọ̀nà bó ṣe kọ̀dí sí bó ṣe kọ sí nígbà tó wà láyé dáadáa. gẹ́gẹ́ bí àwọn ìwé mímọ́ méjèèjì ṣe sọ Kùránì gbélérí ó ní pé wọ́n wà máa sọ àwọn áńgẹ́lì wọ́n máa kọ nípa rẹ̀ wọ́n máa kọ gbogbo ẹ̀ padà wọ́n máa lágbájá èèyàn gidi ni bàbá dáadáa ni n tó ṣe fún mi ǹjẹ́ gbàgbé ẹ̀ láì fà àbàdà. ṣó ìwọ wà pẹ̀lú òrùn òní ọ̀fẹ́ sínú ọyẹ́ ó ń lo mọ́tò bọ̀gìnì ó láwọn security ó kó wọn kalẹ̀ ó ń pé àṣẹ tó o bá pa nínú ilé yóò ti mọ̀ dàgbòrò rú. wọ́n ti pé ẹ̀dá ọ̀ lọ ṣùgbọ́n lọ́wọ́n ọba mi ò ní lọ bí kankan. àwọn ọlọ́jọ́ representative fáwọn òṣìṣẹ́ ọlọ́run ọba ìbáàlà bá pátápátá má padà lẹ́yìn àìrí adé òtí wọn ni mo ṣe.
lórí tí mò ń mú bọ̀ wá. Ìlàdé ìdàtú máa jọ. Adigun kó lè bá a dá ní àwọn kan ló ń pè mí lábẹ́ aago. Lámì ìdérè náà. Àwọn tí ń gbọ́ wa dáadáa lábẹ́lẹ̀. Tí wọ́n ń fọ́lò wa lórí ìkànnì Cream Radio and TV. Ẹ̀yin ẹ ṣáà ti ṣe kí ni ẹ subscribe sórí ìkànnì Cream Radio and TV lórí YouTube. Ẹ bá ti lọ kílìkì ẹni kọ̀ọ̀nà yín lówó kọ̀ọ̀nà ní báwa bá ti bẹ̀rẹ̀ tó ń bí bá a bá ti ń gbẹ́tò jáde tá à ń fọ́tà láfẹ́fẹ́ ẹ máa gbọ́wọ́ ẹ̀ tún máa wù wá kétékété. Adigun ẹ bọ̀rọ̀ ọ̀rọ̀ yín ti kọjá lórí fọ́nrán náà rí o kẹrin jigbin ọgbọ́n ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ sojú. tí mò ń mú bọ̀ wá ó ní pé kó o lùgbà àti àkókò rẹ dáadáa ìgbà rẹ àti àkókò rẹ bọ́ ọ bá ti lò ó tó lo àsìkò rẹ dáadáa tó gbé dáadáa òun la yóò fi sọ dáadáa náà nípa rẹ. ayé ń retí ẹlẹ́yàmí ó jàre. Wọ́n retí ẹlẹ́yà. ohun tí yóò wù mí fún ọba ọba ń gbọ́ mi. Wọ́n ti kọ́. tó láyọ̀ àti ìdùnnú tó láǹfààní àti wò mí ketekete lórí ìkànnì. ó ní pé rere dáa fún ẹ̀dá rẹ̀ bí ó ti wulẹ̀ kí rere kó korò bí Jogbo bó ti wulẹ̀ kí rere kí ó le tó bó ti wulẹ̀ kí ó dàbí kẹ̀ní kó ranjú mọ́ rere ni kó máa ṣe nítorí pẹ́ni tí kò jẹ lónìí ẹni tí kò rí mu lónìí tó sì ń sọ rere tó ń sọ dáadáa tó sì ń sọ ọ̀rọ̀ gidi fún àwọn ọmọnìyàn tó sì ń hùwà gidi fún àwọn ọmọnìyàn tí ò jókòó lé ẹ̀tọ́ ẹ̀dá tí ó ń hùwà pé ó ṣeé ṣe ká mọ́ dọ̀la. bí kò bá tí ì jẹ lónìí bí kò bá tí ì mu lónìí ọ̀ràn tí pé ọ̀la ń bọ̀ ọ̀la ń bọ̀ tí ò ní tán a wá lè gbádùn ẹ̀ dáadáa nítorí pé àwọn kan wo ẹsẹ̀ ìgbésẹ̀ tí ẹ̀dá tó ń gbé àti ọ̀nà tí ẹ̀dá ń rìn nínú ayé àwọn kọ́ pamọ́ ni wọ́n sì ń wò pẹ̀lú bí ẹ̀dá ṣe ń gbé. Nítorí pé ẹni pé o gbọ́dọ̀ ṣe dáadáa mọ̀ ṣe ní bá a bá wà ń bẹ̀ àbábẹ̀jẹ́ mọ̀ ṣe bí a bá jẹ tiwa kó ń bẹ̀ bẹ́ẹ̀ lómi ìbá débẹ̀ bí ọba bá nǹkan kan kò bá náà nù. rántí pé wọ́n nílé ayé ti wà kì í ṣe mílíọ̀nù méjì o àwọn kan ènìyàn ayé sì bẹ̀rẹ̀ lórí wọn àwọn kan láyé yóò parẹ́ lórí wọn àwọn kan wà nínú ayé tí wọ́n fayé sílẹ̀ tí wọ́n ti lọ àwọn kan lò gbà wọ́n lásọ gbà wọ́n lo mọ́tò gbà wọ́n jupá wọ́n juṣẹ́ ayé mọ̀ wọ́n lókìkí ó kọ́ wọ́n ṣe kí ni ó fọ́n káàkiri gbogbo àgbáyé iṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe wọ́n sọ ó ń tẹ̀lé wọn ni ìwà rẹ̀ tí wọ́n ṣe ó ń tẹ̀lé wọn èèyàn mélòó èèyàn bíwo lórí kí wọ́n máa gbóríyìn fún ibi tó yẹ kí o ti wò ó nu ọ̀nà tó yẹ kó gbà wò nìyẹn nítorí pé òní á tán ọjọ́ òní á lọ agogo á tún padà lọ́gànjọ́ òru á tún máa kà á 1 2 3 ọmọ ènìyàn kó ṣọ́ra wò torí pé ayé máa tán lọ́jọ́ kan àfi kó farabalẹ̀ kó ra gbélé ayé ni kó farabalẹ̀ kó ra wo ayé nítorí pé ilé ayé tá a wà yìí ọjà ni kálukú wa nájà ni bọ́ ọ bá rí àwọn tí ó jẹ́ adarí ní ìletò bí ọ̀pọ̀ ṣe máa ń wò bẹ́ẹ̀ bá fi pé ok ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀gá community yọ́yá ẹ máa darí rẹ̀ ẹlòmíì ọmọ lò ó bí ìgbà tó jẹ́ pé gbogbo àwọn ará àdúgbò wọ́n ti kó ẹ̀mí wọn wọ́n ti kó lé lọ́wọ́ yọ wà máa wà bó ṣe wù wọ́n bá pariwo mọ́ ẹni tó kọ́lé ó náà kọ́lé bẹ́ẹ̀ ni tó bá pariwo mọ́ báyìí ẹ mọ̀ wò kí ló dé ọkọ́lé èmi náà kọ́lé nítorí pé ọwọ́ agbára ní ọmọ lò lórí wọn wọ́n ti sọ di alága wọ́n ti sọ di ìkan lára àwọn apàṣẹwàá ní community
wọ́n wà á máa wo àwọn yòókù tí wọ́n jọ kọ́lé papọ̀ bí ẹni tí ọ̀mọ́ ṣe àjàjà kí àwọn yẹn tún lọ jẹ́ mẹ́mbà wọ́n jẹ́ floor member. wọ́n ṣe bó ti tún pa. wọ́n máa wò wọ́n bí ẹni tí wọ́n jẹ́ ní nǹkan kan àjàjà kó wá tún lọ jẹ́ ní pé ibi tí ọ̀kọ́lé tó fàìn tó pọ̀ rẹpẹtẹ gan ni tóun wá kọ́ yàrá kan àbí yàrá méjì. ọwọ́ tí wọ́n fi máa mú bí ẹrú ni wọ́n máa tó fún ìyẹn ẹrú wọ́n jẹ́ ẹni fẹ́ kó dúró láàrin àwọn. ẹ̀gbọ́ ilé ayé tá a fẹ̀rẹ̀ wá tá a mọ̀gbà tá a kú ń bẹ̀ ta ló lè sọ ìgbà tó dáyé. wọ́n sì bó ti parí. pé inú nígbà tó ń wà nú ayé nígbà tó ń wà nú oyún òun mọ tí ń ṣẹlẹ̀ ó lè ṣàlàyé bó ṣe ń jí nínú ìyá àwọn. bó ti tán yányán. ọjọ́ tó dáyé wọ́n kàn sọ fún wọn pé déètì tó dáyé rèé ibi abíọ́sí rèé. bẹ́ẹ̀ nígbà tẹ́dá ọ lọ tí ọ mọ̀. ti parí ọ̀nà tó lú wá. wọ́n yẹ kémi àti ọ wò pé ohun tá a bá jẹ sínú ara wa ó ńlá ní ohun tó bá wà lọ́wọ́ wa jẹ́ ká sí ọmọ làkejì náà ló. ọlá ọ̀tán ọlá kù sẹ́yìn ìjàmbùràtà. ilé ayé atán wò. ọlá kù sẹ́yìn. ẹ̀dá tó wà nú ayé ni ọkọ̀ọ̀kọ̀ tán nú ayé. ọlá kù sẹ́yìn. adẹ́dàá ọlọ́run ọba mi nìkan ni ò ní bí rè. ọlá kù sẹ́yìn. nítorí pé ìdájọ́ ń bọ̀ fún ẹ̀dá tó bá ṣe dáadáa. ìjàmbùràtà. ìdájọ́ ń bọ̀ fẹ́ni tó bá wúre. ìjàmbùràtà. ìdájọ́ ń bọ̀ fẹ́ni tí ó bá ṣe kí ni ó gbèrú ó tún wá sọ̀ọ́rí ni. ìjàmbùràtà. ọlá bọ́ ọ bá wà ní ipò òṣèlú nílùú Jogbo lónìí ṣe dáadáa. èmi náà kọ́ ro. tọ́ ọ bá jẹ́ olóyè kan nílùú Jogbo lónìí ọ bá ṣe dáadáa. tọ́ ọ jẹ́ ẹnìkan tí ayé ń kì tí ilẹ̀ ń kì dáadáa. ọlá ọ̀tán ọlá kù sẹ́yìn. tí wọ́n ṣe bàbá rere bàbá sàá èmi náà kọ́ olúwa. ló gbà bí ẹni tí ò ní dọ̀la. ọlá ọ̀tán ọlá kù sẹ́yìn ìjàmbùràtà. ṣàánú bí ẹni tí ò ní ṣèmí mọ́. lónìí kúkúrú. máa rántí bàtà mẹ́fà tí ó ku ìwọ àti adẹ́dá rẹ̀. máa rántí yàrá tó ní rẹ́ nìkan kan béèrè omi fún ọ. yẹ ká máa yọ. máa rántí yàrá ibi tí òòrùn ó ti pààyàn téèyàn ò ní sọ pé ẹ fún mi lọ́mbrẹ́là. máa rántí ibi tí òjò ó ti pààyàn téèyàn ò ní sọ pé ẹ jẹ́ kí n sápamọ́ sábẹ́ òrùlé yín yìí. kò sẹ́ni tí ó sọ fún pé ibi tẹ́ ẹ wà ẹjọ́ ẹ kú ń bẹ̀ wọn. òòrùn mú ń bẹ̀ wọn ibi tẹ́ ẹ wà wọn ò ṣe. ìgbà tó wà láyé tàn ríra wa ni. alákàṣọ àdùnmáma bẹ́ẹ̀ tẹ́ o. àfi kí ẹ̀dá sí dáadáa. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá. gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá wa bọ̀ láti ìgbà tí ìkànnì Cream Radio and TV tó ti dúró gidigba. yẹ ká máa yọ. káàkiri gbogbo àgbáyé. lórílẹ̀‐èdè England ni. lórílẹ̀‐èdè Germany ni. ní Scotland ni. yẹ ká máa ṣe lọ. ní Belarus ni. kàṣemọ́ọ̀yẹ. àdùnmáma bẹ́ẹ̀ tẹ́ o. lórí ìlú London lọ́hùn-ún. àdùnmáma bẹ́ẹ̀. a dúpẹ́ lọ́wọ́ yín o. káàkiri gbogbo àgbáyé. gbogbo àwọn tiwa náà ní Israel. gbogbo àwọn tiwa ní Palestine. ntí bàbá ń jẹ tí kì í fọmọ ẹ jẹ. ẹ wá sí Áfíríkà ń bì í. ẹ̀yin ti Egypt tẹ́ ẹ máa wò wá tẹ̀ ń fọ́lù wa dáadáa. ẹ̀yin ti Saudi tí ẹ̀ ń fọ́lù wa tẹ̀ lẹ́ ń gbádùn wa tó jọmọ Yorùbá àtàtà. tí ẹ̀ ń fọ́lù gbogbo àwọn programs wa tá à ń ṣe. a dúpẹ́ lọ́wọ́ yín o. ká máa jó. lórúkọ aláṣẹ yẹ ká máa. wọ́n jẹ́ alága wọ́n ní ìkànnì yìí. ẹni tí adẹ́dọ̀ ọlọ́run ọba mi kó kọ́kọ́rọ́ ìkànnì ilé lọ́wọ́. ṣe lọ. àti ìgbìmọ̀ ìkànnì Cream Radio and TV lórúkọ bàbá wa ká máa ṣe lọ. Barrister Bukola Oguntola. kàṣemọ́. wọ́n ní a dúpẹ́ lọ́wọ́ yín. wọ́n ní pẹ́ ẹ ṣe. kàṣemọ́ọ̀yẹ. wọ́n ní pé àwa tí a bẹ̀rẹ̀ ọdún yìí náà la parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà. bẹ́ẹ̀ tẹ́ o. wọ́n ní láṣẹ adẹ́dẹ̀ Elédùmarè ọlọ́run ọba mi gbogbo tá a kó wọnú ọdún yìí náà la kó jáde. wọ́n ní ire á tó kún ire á máa tẹ̀lé ire fún wa ni. báyọ̀ bá ti ń gorí ayọ̀ ìdùnnú ń gorí ìdùnnú nìyẹn. wọ́n ní pé nínú ọdún yìí ọdún àánú ni a máa tẹ̀síwájú ẹ fowó àdúrà pamọ́. ìbọn tí a ní pé kémi ọ sọ mo ti sọ fún yín. káì ìlú Jogbo làwà yìí. ìlú Jogbo ó náà làwà yìí. ní ibi tí a ti ń kanra wá ń kó tí a ti gbọ́dọ̀ sọ̀rọ̀. ní ibi tí ooru ti mú àwọn kan
tí wọ́n ti ń làágùn tí wọ́n yó bẹ́ẹ̀ wọ́n sì rí jẹ. tí múra sílẹ̀ ń bá wa Ìbàdàn sí. ọ̀pọ̀ tó wá sórílẹ̀-èdè yìí tó ń wá sílùú Jogbo ọ̀pọ̀ tá a bí sílùú Jogbo ẹja òmìnira ó ní òun ọmọ pójú ogun ni ó tó bá fẹ́ pè mí ní. kó ló ṣe á le tó báyìí. tí bá nílé ẹni gbogbo máa fi bẹ̀ ṣe bùdó ìlú. ìlú Jogbo ò rí báyìí wá tẹ́lẹ̀ dàbọ̀ ìlú Jogbo ò rí báyìí rárá. báwo láyé. àwọn tí ìlú Jogbo bí wọn náà ni wọ́n sọ ìlú Jogbo di nǹkan míì. má jẹ́ kọ́ta yọ mí o. adúpẹ́ lọ́wọ́ adẹ́dẹ́ ọlọ́run ọba mi tó lóhun gbogbo. ẹ rí i pé mo sọ nínú ètò mi tó kọjá lọ́dún tó kọjá lọ́hùn. mo lẹ́ni tí kò bá ṣe dáadáa ẹ mọ̀nà bẹ́ẹ̀ ṣe fi PVC yín yọ dànù. múra sílẹ̀ láti ìgbà ìwé ní bàbá tí múra sílẹ̀ ń bá wa Ìbàdàn àti ọkọ̀ ọ̀rẹ́ tó àtọ́ta máa pẹ́ lẹ́nu mẹ́fà láti jàjà òmìnira ń bá lọ sílẹ̀ àwọn tó bá fẹ́ pè mí ní ìjà o tí ń bá nílé ẹni gbogbo máa fi bẹ́ ṣe bùdó ìjà bàbá ò dákun. 2022 láwàá yìí láwọn wá àwọn ará bí wọ́n tó ti ń ṣe kínni wọ́n tó ti ń káàkiri ojúlé sójúlé. ìdáwọ́ rẹ̀ o. wọ́n ti gbé búrẹ́dì lọ́wọ́ wọ́n fẹ́ máa fi gba bọ́tà lọ́wọ́ tiwa. àfi kémi àti ká ṣe kínni ká fọpọlọ gbé ni o. àwọn tó wá lọ́dún mẹ́rin sẹ́yìn tèmi àti ńlá là sí tá a rí ẹnì kankan wọn mọ́. ogun ayé nínú mẹ́wàá ti pálafírẹ́ nìkan tó dúró re. ogun ayé ẹ jẹ́ ká ṣe dáadáa o. ìbọn rárá. ìgbésẹ̀ wa ẹ má jẹ́ kí á jẹ́ 500 naira kó jẹ́ kó gba nǹkan ọdún mẹ́rin lọ́wọ́ wa. ẹni tó ń bá ní ìjà tá ò lè fojú. ẹ máa wo ibi tí ó pààyàn lọ́jọ́ kan ká tó wá sọ odidi ọdún mẹ́rin. ò lè rò rárá. ẹ jẹ́ á fi ọgbọ́n gbé ìpani ẹ jẹ́ ká fi làákàyè wa gbé. bàbá ò dákun dàbọ̀. Adigun èmi ń relé fún tòní. Elédùmarè ayé mi dánwọ́ rẹ̀ o. má jẹ́ kọ́ta. lórúkọ Fortune ọlọ́wọ́ bọ́tìnì mi. nọ́mbà tó jáde sọ́dọ̀ mi rèé 0810824289474 nọ́mbà tó jáde sọ́dọ̀ mi. ní fọ̀rọ̀. láyé o. ayé o máa fẹ́ ní fọ̀rọ̀. bó tilẹ̀ jẹ́ pé sista Dásọ́lá ògbóúnjẹ ọdún fèmí. ìṣòro dákun. Adigun èmi ò bínú o. ayé mi dánwọ́ rẹ̀ o. má jẹ́ kọ́ta yọ. a pàdé lọ́jọ́ mẹ́jọ lórí àti ètò ìlú Jogbo ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká rántí dáadáa ipò tá a bá ṣe lónìí kóró jíjẹ. ọ̀rọ̀ tán ni àkọsílẹ̀ ni ẹ̀yìn àwọn kan ń bọ̀ wá gbé yẹ̀wò níjọbi iṣẹ́ bára. yóò sì dìtàn lọ́la ènìyàn wọ́n máa sọ náà nípa ẹ̀mí àti. àṣọrẹ́ àṣẹ bí ẹni. a pàdé lọ́jọ́ mẹ́jọ Abáni. láti Elédùmarè Ọlọ́run ọba mi. àṣì. Adigun yín náà rí àdá kì í kú lágbẹ̀dẹ iná ọkọ̀ kan ò bulẹ̀ tì mànàmáná tó sojú ọ̀run wàrà o. Ọlọ́run ọba mi ni kì í ṣagbára ẹnìkan. ewé ló wà. Adigun Kikioro ló kọ́ kóró tó jíjẹ. Jogbo bí oro Òbí lọ. ẹbọrọ tí ń kọjá lórí fọ́nrán ṣíṣe ní. ẹ káàbọ̀ Aṣọ̀rẹ́. ẹ káàbọ̀ Ẹni. ẹ káàbọ̀. abánipẹ́lẹ́ tàbí alábàáṣiṣẹ́ bọ̀.